ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ẹnìkan ló béèrè náà ó ní Ọlọ́run ò tí ì bo ẹni náà láṣìírí nígbà tí ó wà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wá kú létà Ọlọ́run padà gbé bíbò àṣírí wá. Ǹjẹ́ ó lè rán èèyàn ní Mẹ́kà ló kọ ìyá àti bàbá tí wọ́n ti lọ òun, àbí ǹjẹ́ òun náà lè lọ Mẹ́kà ló kọ ìyá àti bàbá rẹ̀ fún rẹ̀? Eléyìí ń rẹ̀ ṣe ti ọlágbára púpọ̀. Ẹni tí ìyá àti bàbá rẹ̀ ń bẹ láyé gan-an tí wọn ò tí lọ hajj àmọ́ wọ́n ti dàgbà kò sálàáfíà mà, wọn à lè ṣe wàhálà mà, ó ti yé báwọn. Kò sáburú ń bí kí ọmọ ó lọ hajj nítorí wọn, àmọ́ ọmọ yẹn ti gbọ́dọ̀ lọ tiẹ̀ tẹ́lẹ̀. Wọ́n dàbí wọ́n wà láyé tí èyí pé wọ́n ti kú. Wọ́n dàbí wọ́n wà láyé tí èyí pé wọ́n ti kú. Ọmọ yẹn ti gbọ́dọ̀ jẹ́ni tó ti ṣe hajj. Ẹni tí ó bá lọ ṣe hajj fún èèyàn àbí tí ó ṣe umura fún èèyàn, ó gbọ́dọ̀ jásí pé ẹni òun ti kọ́kọ́ ṣe hajj tẹ́lẹ̀. faridọ̀ tiẹ̀, faraidi tiẹ̀. Ó ti yé báwọn, torí pé hajj ni ruknu min arkanil Islam, nínú orígun Islam ni. Ẹni tí ó bá ti pè tiẹ̀ kò lè bá yà pè tiẹ̀. Ìyẹn náà gbọ́dọ̀ ti lọ. Ó gbọ́dọ̀ jẹ́ni tó ti lọ. Àmọ́ kì í jẹ́ pé bóyá ọkàn rẹ̀ nìkan Mẹ́kà tẹ́ni òun ò tí ì lọ rí. Ó ti yé báwọn, lọ wá nígbà náà hajj tó lọ yìí kọ́ lọ ṣe fún bàbá rẹ̀ tí ó yìí ti lọ tiẹ̀ tẹ́lẹ̀ èyí wọn ò sínú òfin. Àmọ́ tó bá yẹ pé ni wọ́n bá ti lọ tẹ́lẹ̀ tó wá fún pé tó wá bá ń lọ hajj ti ìyá mi àti bàbá mi náà, àbí wọn náà ti lọ tẹ́lẹ̀, wọ́n fẹ́ lọ fún ìyá àti bàbá, wọ́n ti kú ni o àbí wọ́n wà láyé, wọ́n ti dàgbà, àlèṣe fún wọn ládàá rẹ̀ ọba wọn ni. Gbogbo eléyìí tá a wí yìí náà, ó ti yé báwọn, kìí já sí wípé òfin tọ́lọ́run gbé kalẹ̀ kọ́. Ó ti yé, àwọn àfáà ni wọ́n pé ọ̀dà bẹ́ẹ̀ kó lè ní ládàá, kí ládàá ó lè bá àwọn ènìyàn bí agbára ọmọ yẹn bá gbé láti ṣe bẹ́ẹ̀. Ó ti yé báwọn. Ẹni tó wá rán yẹn ń kọ́, àmọ́ gbà tó rán yẹn wá ní ìyá mi àti bàbá mi ti kú, àmọ́ tó bá dákun máa ṣàdúrà fún wọn. Ọ̀ràn yẹn ní Mẹ́kà wá ní wọ́n bá wọn ṣàdúrà fún ìyá àti bàbá, èyí ń dà. Àmọ́ kì í jẹ́ pá níyàn hajj ìyá àti bàbá ń tọ̀hún ní ọ̀wà torí ẹ̀ lọ. Lọ́wọ́ àníyàn tó fi kọ́sọ́ gbọ́dọ̀ dà níyàn yìí pé mo wá ṣe hajj àti umra. Tó bá àníyàn lákọ́kọ́, tó bá já sí wípé wọ́n rán lọ ní tóun ò tí ì lọ rí, ní tí ó wí ni pé mo wá ṣe hajj àti umra fún lágbájá àti lágbájá, kò ní dà níyàn fúnra rẹ̀. Ó ti yé báwọn, eléyìí òun kò bá òfin ṣẹ̀rí àmọ́, torí pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ò tí ì ṣe fàrídọ̀ ọ̀rọ̀ yẹn tiẹ̀ tán, fárúdù tiẹ̀ gẹ́gẹ́ ò tí ì pé. Ó ti yé, ẹni tí ìsìlámù rẹ̀ ọ̀wá tí ì pé tọ́wá lọ fẹ́ bẹ́ẹ̀ nìkan pé ìsìlámù tiẹ̀, tẹ́rí pé bàbá mistake nù ni gẹ́gẹ́ bí ó ti rí nù. Àmọ́ tó bá yẹ kó bá ti pé bẹ́ẹ̀ ká wá lọ sí hajj ká dà níyàn rẹ̀ fún ìyá àbí bàbá nípa ṣe fún wọn, ọ̀sà burú ń bẹ. Òun yàtọ̀ fún ti àwẹ̀ tó béèrè lẹ́ẹ̀kan, ìyàtọ̀ tó wà ń bẹ nù ni. Assalamu alaikum.